Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fún ẹ̀yin tí ẹ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò wípé ẹ ti wo eré Àkúnlẹ̀bọ. Nínú eré yìí kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Ó sọ̀rọ̀ nípa ìfẹ́, ó sọ̀rọ̀ nípa ìkórìíra, ó sọ̀rọ̀ nípa endurance. Nínú eré yìí, ẹ máa rí Fathia Balogun nínú eré yìí. I mean Fathia Williams. Nínú eré yìí, ipa wo ni Fathia Williams kó nínú eré yìí? Fathia Williams ó kó ipa òbí tó yẹ pé ó bí Dárasími nínú eré yìí. Ṣùgbọ́n irú ọmọ wo ni Dárasími jẹ́ nínú eré yìí? Dárasími jẹ́ ọmọ ẹ̀dá kan as a special child nínú eré Àkúnlẹ̀bọ. Ó jẹ́ àkàndá ènìyàn nínú eré yìí. Àmọ́ ìyá Dárasími ò ní choice than láti gba ohun tí Ọlọ́run fún gẹ́gẹ́ bí ọmọ. Nínú eré yìí kan náà lẹ ti máa rí Múyìwá Adémọ́lá. Ipa wo ni Múyìwá Adémọ́lá kó nínú eré Àkúnlẹ̀bọ? Múyìwá Adémọ́lá kó ipa bàbá Dárasími tó jẹ́ ọkọ Fathia nínú eré Àkúnlẹ̀bọ. Bàbá Dárasími jẹ́ ẹni tó yẹ pé kò fi ìgbà kan dunú sí Dárasími torí pé ó jẹ́ àkàndá ọmọ. Ìjẹ́ ẹ̀bi Dárasími ni àbí ẹ̀bi ìyá àbí ẹ̀bi bàbá? Torí pé Dárasími kọ́ ló dá ara ẹ̀. Ìyá Dárasími kọ́ ló fi Dárasími sínú ẹ̀. Ohun tí adẹ́dà fún ló gbà. Ṣùgbọ́n nínú eré yìí, bàbá Dárasími jẹ́ kó mọ̀ wípé Dárasími ò kí ń ṣe ọmọ òun torí irú ẹ̀dá tí ó jẹ́, wípé ó jẹ́ adójútì ni ọmọ. Ọmọ tí ò ṣe é fi yangàn ni ọmọ Dárasími jẹ́. Ẹ wo ìgbà tí bàbá yìí celebrate birthday tí Dárasími bọ́ta, inú bí bàbá ẹ̀, inú bí bàbá tó bí lọ́mọ torí pé ó ní pé ó wá dójútì òun ní ìṣojú àwọn ọ̀rẹ́ òun, ní ìṣojú àwọn èèyàn jànkànjànkàn tó wá fún ọjọ́ ìbí òun. Ẹ wo ibi tí ìyá Dárasími ti sọ fún un pé, bàbá Dárasími, o ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Nǹkan tó pọ̀ sí òun lára lòun pọ̀ bọ́ta. Ìjẹ́ ẹ̀bi táwa ni. Ẹ wo Dárasími náà. Òun náà níṣe ló máa ń legun, ló máa ń legun. Ẹ wo ìgbà tí Tósìn, Tósìn níbi tó ti bu. Ẹ wo tó ṣe ṣe Tósìn. Ó lu tayé ọ̀tá ẹ̀ pa, ó fẹ́ kan lọ́wọ́ dànù nínú eré Àkúnlẹ̀bọ. Nínú eré yìí náà, ẹ máa rí Ọláìyá nínú eré yìí náà. Ipa wo ni Ọláìyá kó? Ipa tí Ọláìyá kó nínú eré yìí ni pé ó jẹ́ àbúrò ìyá Dárasími, which is Fathia nínú eré Àkúnlẹ̀bọ. Ní ìgbàkúgbà, wákàtí tí Dárasími bá ti bẹ̀rẹ̀ wàhálà, tí àbúrò ìyá ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí kọ orin fún un, ó máa calm. Cause àbúrò ìyá ẹ̀ nìkan ló mọ ọwọ́ ẹ̀. Òun ló mọ tó ṣe máa handle ẹ̀. Ó máa calm. Tó jẹ́ pé ó máa calm àfi bí ìgbà tó bá domi tútù sí èèyàn lára. Even ìgbà tó wà ní ilé ìwòsàn náà tó ń ṣe jàgídíjàgan pé rárá, ṣùgbọ́n tó bá ti lè gbọ́ voice àbúrò ìyá ẹ̀, ara ẹ̀ máa calm. Ìjẹ́ kí ni ìdí tó fi jẹ́ pé àbúrò ìyá ẹ̀ nìkan ló máa kọrin fún tó máa ń gbọ́? Tí anybody bá kọrin fún, kò ní gbọ́. Even ìyá ẹ̀ kò ní gbọ́. Kí ni ó wà ní ìdí yẹn? Ṣùgbọ́n tẹ bá lọ wò ó, ẹ máa mọ ìdí tó fi rí bẹ́ẹ̀. Nínú eré kan náà lẹ ti máa rí wípé ipa tí àbúrò ìyá ẹ̀ kó lórí Dárasími tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n ẹ̀. Ipa tó kó lórí ẹ̀, ipa gidi tó jẹ́ pé òbí tó bí Dárasími gan kò ṣe ipa yẹn ní orí ẹ̀. Tó jẹ́ pé nípa ìtọ́jú àti ìgbìyànjú ẹ̀ lórí Dárasími ló fa ìpínyà láàárín òun àti àfẹ́sọ́nà ẹ̀. The funniest part ni pé bó wà lórí ìyàwó àfẹ́sọ́nà ẹ̀,
bọ́n pé Dárasími ti bẹ̀, ó máa dìde lọ bá Dárasími. Ǹjẹ́ kí ló so òun àti Dárasími pọ̀? Ṣé torí pé ó jẹ́ àbúrò ìyá ẹ̀ ni àbí nǹkan míì wà níbẹ̀? Ṣùgbọ́n tẹ́ bá lọ wo eré yìí, ẹ máa mọ̀ ipa tí ó kó. Nínú eré yìí, ipa tó jẹ́ pé oríṣiríṣi ipa ni àwọn èèyàn kó. Nínú eré yìí gan, ẹ máa rí Madam Tóyìn. Ó jẹ́ àbúrò Fathia nínú eré yìí tó jẹ́ ìyá Dárasími. Nínú eré yìí, òun náà wà níbẹ̀ tó jẹ́ pé òun náà kó ipa ribiribi nínú eré Àkúnlẹ̀bọ. Ẹ wo ìgbà tí ìyá Dárasími àti Madam Tóyìn tí wọ́n lọ sí church fẹ́ lọ gbàdúrà. Ẹ wo ìgbà tí wèrè message wọn pé nǹkan tẹ́ ẹ̀ ń wá lọ, ṣòkòtò, àpò ṣòkòtò yín ló wà. Ṣùgbọ́n ẹ̀mí wà tó jẹ́ pé èèyàn lè máa lọ. Àwọn abarapá àbí anybody wọ́n lè deliver message fún yàn. Ṣùgbọ́n kí èèyàn má máa fi ojú wò pé rárá kí ló ń sọ torí pé kò wá okay. Kò sí èèyàn tí Ọlọ́run ò lè rán sí yàn. Ṣùgbọ́n Ọlọ́run ti rán eléyìí sí sí Fathia, ìyá Dárasími láti deliver message fún. Even nígbà tó tún wá dé church, the same thing tí wèrè yẹn sọ fún, òun náà ni pastor sọ fún. Ẹ̀yin tèmi, ẹ lọ wo eré Àkúnlẹ̀bọ. Ṣùgbọ́n fẹ́yìn tẹ́ bá ṣẹ̀ ń rí fídíò mi, tẹ́ come across YouTube channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ bá mi comment, ẹ bá mi share, ẹ bá mi like. Ẹ̀yin return subscriber mi, mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. God bless you. Ẹ ṣé. Thank you guys. See you guys in my next video. Bye.